a tún ti bẹ̀rẹ̀ múra inshallah múra ti hijira biiznillah a wà ní mọ́ṣáláṣí ẹ̀nà Aisha báyìí láti wá gbé múra wa ọlọ́run lóògbọ̀n kò ní ṣe lé wọ gbàdúrà tá a tọrọ fún gbogbo ẹ̀yin tẹ̀wọ̀n bá wá jẹ́ kó ṣe fún ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbà ẹ̀yin tí ò lálàáfíà abẹ́rẹ́ sí ní lálàáfíà ẹ̀yin tí ń wá rí gbogbo tí ń wọ́lá tí ń wọ́lá ọlọ́run ṣe fún ẹ̀yin tí ń wá tùbọ̀tán rere gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún yín àtàwọn tí ń fẹ́ wa àtàwọn tó kù díẹ̀ káàtó tí fẹ́ wá kù díẹ̀ káàtó lọ́kàn wọn gbogbo ọpátá lọ́wọ́n papọ̀ sí lóore dúpẹ́ ọlọ́run ṣàánú fún wa o mọ́ṣáláṣí Aisha náà ni àti kúrò ní Jabal Nur àti ibi tí ọlọ́run ti pe ànábì Muhammad ti kọ́kọ́ rí ìmọ́lẹ̀ tí ó ti kọ́kọ́ sọ Al-Qur'ani kalẹ̀ fún àti jẹ́ àwọn òkè bíi oríṣi bíi mẹ́ta Jabal Tur àti débẹ̀ Jabal Rahma àti débẹ̀ Jabal Nur àti débẹ̀ sọ àwọn agbé múra ní mọ́ṣáláṣí ní Aisha ọlọ́run ológun rẹ̀ kó bá lẹ́sẹ̀ fún wa a wà ní ìlú Mẹ́kà lọ́wọ́lọ́wọ́ àti láìpẹ́ àṣìṣe parí hajj àti wá bẹ̀rẹ̀ ọmọra mi àmì wà olúwa wọn fi nǹkan tó lọ bá ṣe fún akáwọn ṣe sùúrù lórí ẹ̀ tó bá fẹ́ dùn a ní delay flight bàbá wò pé ká tó ṣe ọmọra ìlà wa ṣe ṣe báyìí. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لا شريك لك اللهم لبيك àdúrà wọ́n gbà ó a lọ sí haram láti lọ sí tawaf lọ́wọ́lọ́wọ́ báyìí àti mọ̀ sí ní mọ́tò báyìí